Gbaradi o, ìyanṣẹ́lódì ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ Nàìjíríà yóò bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yìí, ìyẹn Nigeria Labour Congress àti ojúgbà wọn ní Trade Union Congress ti kéde pé ìyanṣẹ́lódì tó lágbára yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ Túsídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù kọkànlá ọdún yìí. Níbi ìpàdé àwọn ọmọ ìgbìmọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ méjèèjì eléyìí tó wáyé nílùú Àbújá ni ìwádìí ti fi hàn pé wọ́n ti fẹnukò lórí ìgbésẹ̀ náà. Pàtàkì ìpàdé tí wọ́n ṣe ọ̀hún ni láti ṣàgbéyẹ̀wò bí ìyanṣẹ́lódì tí wọ́n ń gbèrò rẹ̀ ọ̀hún látàrí bí àwọn ọlọ́pàá ṣe ṣàkọlù sí ààrẹ ẹgbẹ́ NLC Joe Ajaero yóò ti lọ. Bákan náà ni wọ́n tún ṣàgbéyẹ̀wò ìwé àdéhùn tí ìjọba àpapọ̀ ṣe pẹ̀lú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ lọ́jọ́ 2 oṣù kẹwàá ọdún 2023 lẹ́yìn tí wàhálà bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀kúnwó orí epo bẹntiróòlù tíjọba àpapọ̀ yọ. Tẹ́ ò bá gbàgbé, ọjọ́ Friday tó kọjá ní àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ ti kọ́kọ́ fúnjọba àpapọ̀ ní gbèdéke ọjọ́ 5 látàrí bí àwọn ọlọ́pàá ìlú Òwèrì nípínlẹ̀ Imo ṣe fi páńpẹ́ òfin gbé Ajaero tí wọ́n sì ṣe ọkùnrin náà báṣubàṣu. Ẹgbẹ́ òṣìṣẹ́ ní kí wọ́n gbé kọmíṣánná ọlọ́pàá tó wà nípínlẹ̀ náà kúrò, kí wọ́n sì wọ́ abẹ́ṣekáwọ́ ìjọba ìpínlẹ̀ náà tí wọ́n fẹ̀sùn kàn pé ó ṣiṣẹ́ ìkọlù náà lọ sílé ẹjọ́. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.